Tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé ẹ mà káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́ lásìkò tẹ bá fi ń gbọ́ wa wípé etí tẹ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ fi ń rí wa kò ní fọ́. Tó ẹ wo àwọn ará bíi tún ni o, wọ́n tún ti gbé ìṣèwèrè wọn dé. Àwọn wo nìyẹn? Àwọn terrorist ni o. Wọ́n ti tún gbé ìṣèwèrè wọn dé débi pé wọ́n pa àwọn èèyàn, bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn èèyàn ní Niger State. Àwọn agbésùmọ̀mí pa àwọn àgbẹ̀ 10, vigilante 8, wọ́n dẹ̀ tún jí India 2 gbé, ìyẹn ní Niger State. Bẹ́ẹ̀ ni ara àwọn èèyàn tí wọ́n pa nìyẹn o. Wọ́n pa tó èèyàn bíi 20 ní Niger State. Ṣé rí pé àwọn ará bíi tún ti bẹ̀rẹ̀? Bẹ́ẹ̀ ni o, àwọn agbésùmọ̀mí pa èèyàn 10, kódà obìnrin tó wá láti Wayam àti Belubelu village, ìyẹn ní Rafah local government, ìyẹn ní Niger State. Bẹ́ẹ̀ ni o, ìròyìn fi tó wa létí wípé wọ́n jí àwọn 6 tó kọ́kọ́ gbé, wọ́n bẹ́ orí wọn ni. Wọ́n ní àwọn 6 tó kọ́kọ́ gbé, wọ́n kọ́kọ́ bẹ́ orí wọn ni. Kódà ìyẹn ní kọ́kọ́ wọ́n tún gbé orí wọn lọ. Ṣé rí pé àwọn ará bí ìkà ni wọ́n o. Ọ̀dájú ni yín o. Odidi èèyàn bíi tí ẹ̀dẹ̀ má dalẹ̀ lórí. Ẹ ní bẹ̀rù Ọlọ́run ni. Ẹ ti ẹ̀ rò pé ṣé béèyàn náà ló dáa, ẹ̀dẹ̀ pa wọ́n. Ìyẹn ní kọ́kọ́ o. Yàtọ̀ sí àwọn 6 tó kọ́kọ́ bẹ́ lórí. Ìròyìn tún fi jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ ló fara kọ́ta. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lágbègbè bẹ́ẹ̀ ni wọ́n fara kọ́ta, tó dẹ̀ jẹ́ pé bí wọ́n kú bí wọ́n yè ni wọ́n sì wà ní ilé ìwòsàn èyí tí wọ́n ń tọ́jú wọn, ìyẹn ní Kangara, ìyẹn clinic tó wà ńbẹ̀. Wọ́n sì wà nílé ìwòsàn tó jẹ́ pé à ń bẹ Ọlọ́run fún wọn pé Ọlọ́run má jẹ́ kí wọ́n kú. Ìyẹn tí wàá kọ́, ìyẹn nìkan kọ́ lọ́sì sọ o. Wọ́n dẹ̀ tún jẹ́ kó yé wa pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n jí gbé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ tí wọ́n ń attack yẹn. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n jí gbé débi wípé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn yìí. Ṣé mọ̀ pé òru ló máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn yìí? Òru ló máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ láabi wọn yìí láago 5 ìdájí. Bẹ́ẹ̀ ni láago 5 ìdájí, nígbà tí àwọn èèyàn yẹn wọ́n ṣe àdúrà àárọ̀. Ẹ̀yin náà ẹ wò ṣẹ̀ṣẹ̀ tún wà ní kéèyàn tún ṣàdúrà àárọ̀ nílé ẹ̀ ni. Yorùbá ní èèyàn gbélé ẹni kéèyàn fọrùn rọ̀, kò ń ṣe bíi tàwọn wèrè Fúlàní o. Àwọn ará bíi wà nílé wọn tó ń gbàdúrà àárọ̀, ẹ̀dẹ̀ wọlé tọ̀ wọ́n ní ìdájí kùtùkùtù tílẹ̀ ò tíì mọ́, tọwọ́ pa tẹ́sẹ̀ pa. Ẹ̀dẹ̀ wọlé tọ̀ wọ́n, ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kó wọn, ẹ̀kọ́ àwọn 6, ẹ kọ́kọ́ bẹ́ orí wọn. Ìkà ni yín o. Ṣé ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ kó ní kálukú wá lọ lọ́tọ̀ọ̀tọ̀? Ṣé ti rí ìdí tá a fi sọ pé ẹ jẹ́ ká pín? Ṣé ti rí ìdí tá a fi sọ pé èyí tá a lò lólu ìtì tó kò sí kankan mọ́ lórílẹ̀‐èdè? Ó ti dìlú gbẹ̀mígbẹ̀mí. Bẹ́ẹ̀ ni ó ti dìlú gbẹ̀mígbẹ̀mí. Kò sí kankan mọ́ lórílẹ̀‐èdè yìí. Ẹ̀yin náà wò, wọ́n kọ́kọ́ pa èèyàn bíi 6, wọ́n gé orí wọn lọ. Ìyàtọ̀ sí ìyẹn ni o. Kódà they mercilessly killed 10 people and injured many. Lẹ́yìn tó ti kọ́kọ́ bẹ́ orí 6, wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá pa àwọn èèyàn débi wípé wọ́n dẹ̀ tún ṣe àwọn èèyàn léṣe. Ìròyìn fi jẹ́ kó yé wa pé the way bí wọ́n ṣe pa àwọn èèyàn yẹn, ó kọjá bẹ́ẹ̀. Pé jíníjínì ló bo everybody. Jíníjínì, ọ̀pọ̀ àwọn alágbẹ̀ wọn ò lè lọ sóko mọ́. Nígbà tó jẹ́ pé ikú níwájú, ikú lọ́tùn lósì. Wọn ò lè lọ sóko láti lè lọ kéré iṣẹ́ wọn.
wọn ò lè lọ sóko láti lè lọ kórè iṣẹ́ wọn. Ẹ tún wá gbọ́ o, ìyẹn nìkan kọ́, àwọn agbèrè agbésùnmọ̀mí wọ́n tún wá padà tún wá fi ànádá iṣẹ́ wọn fi ránṣẹ́ sí àwọn ìlú yẹn. Wọ́n ní ṣé ẹ rí o, ẹ máa gbọ́ o, Koiki were asked to paid. Wọ́n ní tí wọ́n bá fẹ́ lọ pé wọ́n fẹ́ gbà wọ́n láàyè, àwọn agbésùnmọ̀mí táwọn bá fẹ́ gbà wọ́n láàyè láti jẹ́ kó lọ kó èrè oko wọn, wọ́n gbọ́dọ̀ san 1.5 million naira. Ìṣọ́kì ìṣọ́kì má jẹ́ kó ṣọ́kì ẹ̀. Wọ́n ní tó bá fẹ́ gbà wọ́n láàyè wọ́n gbọ́dọ̀ san 1.5 million naira. They paid but bandits came back. Ṣé tún gbọ́? Pẹ̀lú àwọn àgbẹ̀ yìí mà tún ṣara wọn jọ. Wọ́n mà ṣe bọ́ ṣe wí, wọ́n san 1.5 million naira yìí o, wọ́n san o. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n san tán làwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò yìí wọ́n tún padà wá lẹ́yìn ọjọ́ kẹrin. Wọ́n tún padà wá lẹ́yìn ọjọ́ kẹrin tó dẹ̀ jẹ́ pé níwá tó máa wá yìí wọ́n wá with full force. Wọ́n wá with full force níbi pé wọ́n tún kó wọn, wọ́n tún ṣe wọ́n lọ́ṣẹ́. Ẹ̀yin náà ẹ wò ó, nílùú tó lọ́ba tó níjòyè, ìjọba wa ò dẹ̀ rí nǹkan kan ṣe sí i. Ìròyìn fi jẹ́ kó wá pé lẹ́yìn ọjọ́ kẹrin yẹn wọ́n wá ní dédé agogo 12. Bẹ́ẹ̀ ni wọ́n wá ní dédé agogo 12 tó dẹ̀ jẹ́ pé wọ́n tún wọ ìlú Zungeru. Bẹ́ẹ̀ ni tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ọ̀pẹ́rẹ́tì. Wọ́n ọ̀pẹ́rẹ́tì nínú ilé kan, ìyẹn Ugama Makadi ní Egidakwa. Kódà ẹni tó ní ilé yẹn is a former staff member of Sino Hydro Company. Wọ́n dìde ìwọlé yẹn lọ ni, wọ́n dìde ìwọlé, so wọ́n wọ ọbẹ̀, wọ́n try láti force ara wọn láti wọnú apartment ẹni tó ní ilé. Bẹ́ẹ̀ tí wọ́n ò rí ṣe nítorí ó dàbí pé ilẹ̀kùn yẹn náà le. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, ṣé ti rí ìdí tá fi sọ pé kò sí kankan lórílẹ̀‐èdè yìí mọ́. Ẹ wo bó ṣe ń ṣe tí ò sẹ́ni tó máa yẹ wọ́n lọ́wọ́ wò. Ẹ wo ara tó ń dá tí ò sẹ́ni tó máa sọ fún wọn wípé wọ́n ṣe báyìí. Ẹ̀yin náà ẹ wo àwọn àgbẹ̀ ẹ̀ tún ní kan sanwó, wọ́n tún sanwó tán náà. Síbẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ tún wá padà, ẹ tún padà sí ìlú yẹn, ẹ ṣẹ̀ṣẹ̀ tún wá lọ sí pàtó ilé, ẹ tún fẹ́ jẹ wọ́n run. Ẹ wo, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation la fẹ́ o. Òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ ó yé àwọn èèyàn pé Yorùbá nation ni o. No retreat, no surrender la fi ń sọ pé ó dàbọ̀.